نصوب الخلاف بين اثنين متنازعين على منصب الإمامة kí èmi ní jẹ ìwọ ló jẹ àbí kí wọ́n lọ rú ẹnìkan dídìde irú èjì ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn ṣáwọn pọ́n lọ rú ìmáàmù kan dídìde ni wọ́n lọ rú ìmáàmù kan ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ kò sì sínú òfin ìsìláàmù bẹ́ẹ̀ bá ti fìyàn jẹ ìmáàmù wọ́n ní kódà tẹ́ bá padà wá rí pé bí tí ń ṣe yìí rárá o ẹ̀filẹ̀ a ń bèèlé kìí ṣòbìlẹ̀ jẹ́ kìí ṣọ̀bẹ̀sìn jẹ́ àmọ́ káríru bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ èmi ní ó nọ́mà kárí ìlú tẹ́ bá ti rí pé kìí ṣe ọba abẹ ọba mùsùlùmí ni àbọ́bà abẹ jẹ́ mùsùlùmí àmọ́ mùsùlùmí àmúlùmálà ni òun àti ìmáàmù gidi ò gbọdọ̀ rẹ́ ní tí ń ṣẹlẹ̀ yẹn ó fi hàn pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ọba ìlú yẹn ń jà lógun ìmáàmù tó dúró déédéé nínú àwọn tá a lè sọ pé àlè ìmáàmù lẹ́ àádìlù Allah. kí ni Kùránì wí tẹ́lẹ̀ innal muluka iza dakhalu qaryatan afsaduha wa ja'alu a'izzata ahliha adillatan wa kadhalika yaf'alun. Kùránì ní innal muluka bàbá sọ̀rọ̀ àwọn ọba idha dakhalu qaryatan kìí ṣe rú ọba àwó ọba ẹlẹ́sìn ọba mùsùlùmí gidi lọ́ba àwó ọba tí ń gbé ìsìláàmù lárugẹ lọ́ba àwó ẹ̀là lọ́rọ̀ bàbá sọ̀rọ̀ ká mọ̀ yàn o kọ́rọ̀ máa di pé ibi tí ń bá ti fi iṣu sí ibẹ̀ ni ẹgún ní jùsí sínú odó ọba ní gí ìwé ṣẹlẹ̀ iná tú àbí òtú innal muluka ní àwọn kan fi rí pé àwọn tó bá jẹ́ ọba tó jẹ́ lẹ́sìn ẹ má pè wọ́n ní mọ́líkù àmírù ni ẹ máa pè wọ́n torí pé tí Kùránì sọ ní pé innal muluka idha dakhalu qaryatan afsaduha ẹgbẹ́jẹ́ ó ṣe mọ̀ èyí tí ọba ń dé nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tí ń ṣẹlẹ̀ ń gbọ́nṣẹ́ tí Kùránì wí nìyẹn innal muluka idha dakhalu qaryatan afsaduha ẹ bá ti dé ní ìlú kan afsaduha wọ́n bàjẹ́ ni wàjàlú àbẹ́mi mo sọ súra wọ́n ní Suratul Namli áyà kèlò áyà 34 innal muluka idha dakhalu qaryatan afsaduha wàjàlú a'izzata ahliha azillatan. nísìn ṣé méjèèjì yẹn ọmọ ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ báyìí idha dakhalu qaryatan afsaduha ńgbàtí èèyàn lóun fẹ́ fi ọgbà mọ́ṣálásí ilẹ̀ mọ́ṣálásí tó kù tó fẹ́ fi kọ́ kọ́mplẹ́ksì àgbó òtẹ́ ìnáwó fẹ́ fi kọ́ ni kí n tó rí ó fẹ́ fi kọ́ ọgbà ilé Ọlọ́run èèyàn mọ̀ láyà náà afsaduha wọ́n balẹ̀ jẹ́ ni waja'alu a'izzata ahliha azillatan. kọ́ wá fẹ́ sọ ẹni tó jẹ́ pé ìmáàmù ìlú odidi ìmáàmù ìlú bí ìmáàmù bá ti ẹ̀ ní nǹkan kan tó jẹ́ ìmáàmù ìlú àmá ti ní kìí ṣe mọ́ wọ́n gbọ́dọ̀ rẹ̀ àwọn òsì nítọrọ rẹ̀ pọ̀yìn láíláí àmín. torí ṣé ìmáàmù ni ó tẹríba sí ti ọba ni ọba wọn ò sì ní gbà kóhun tẹríba sí ti ìmáàmù nǹkan méjì ló papọ̀ kìí ṣe ẹlẹ́sìn ìsìláàmù ó tún jọba waja'alu a'izzata ahliha azillatan. abíyì ìlú wọn fẹ́ sọ dẹ̀gbọ́n arìnlẹ̀ ní wa kadhalika yaf'alun. wọ́n ti máa ṣe nìyẹn o nusubul khilaf bayna al-ithnayn oníṣẹ́ lọ́bà ìníṣẹ́ wọ́n lọ gbé lómi dídìde pé kóhun náà jẹ ìmáàmù tí ìmáàmù lè tún wọ́n bẹ̀ tí ìṣọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tí wàhálà bá ti wá ṣẹlẹ̀ nusubul khilaf bayna al-ithnayn mutanazi'ayn ala mansibil imama wọ̀tẹ̀nìhásù tọ́ ìfàtún min wujaha ìlìjàmá láwọn kọ́ bá sọ pé eléyìí ni ẹjẹ́ àtẹ̀lé ẹjẹ́ ọba ló nílùú ń bó
ọba ló nílẹ̀ nínú ìlú tó ti lófin táyé ti di ayé láwọn kan wà sọ pé ẹ wò ẹ jẹ́ á ṣe tọba ni ẹ jẹ́ á tẹ̀lé wọ́n sì mọ̀ọ́mọ̀ kírìẹ̀tì ẹ̀ náà ni kó lè di wàhálà yìí náà ni ìlà àdìyìmọ́ fàyùsàìdúnáhù alátàulíyà wọ́n wá fi gbogbo nǹkan sọpọ́ọ̀tì ẹni táwọn ń fẹ́ yẹn pé òun lágbé láwà ní ìmọ̀ọ̀mù fún òun lágbé alìkímbà ìmọ̀ọ̀mù fún bí muka náà ti hìm fàyẹ̀sírò haza tọ́bà aláhùn ránà ìṣàrátìm torí pé kí ni ẹni tí wọ́n gbé síbẹ̀ yẹn wọ́n fẹ́ kó máa tẹ̀lé àṣẹ àwọn Allahu akbar. láti fi tako ẹni tí kò ń ṣe tiwọn ẹgbọ́ torí pé kí ni wọ́n máa bẹ̀rù pé ta bá ní ká lọ bá tọ̀hún kò ní ṣe tiwa o hazihil asbab mujtami'atun wa ashba'uha hiya allati sayyarat mansib al-imama jawadan yamtati sahawatahu al-wujaha wal asriyahu ila az-za'ama bọ́n ti sọ ọ̀rọ̀ ìmáàmù ńlẹ̀ Yorùbá bọ́n ti sọ di pé àwọn olówó àwọn aláṣẹ àwọn ọlọ́lá àwọn ọlọ́rọ̀ àwọn ni kí wọ́n dúró pé àwọn ò máa pàṣẹ mọ́ṣáláṣí ntọ́lọ́n bá sì fún ẹ̀yin olówó ọlọ́rọ̀ aláṣẹ tẹ́ fi ran ìsìláàmù lọ́wọ́ lára mọ́ṣáláṣí ni àbí lára ìmáàmù ni àbí lára àfáà kan ni tó fi padà di ìmáàmù bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ ṣe máa ṣe lọ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ ṣe máa ṣe lọ ẹ̀yin oníṣẹ́ irú èyí kó máa padà lábọ́ ẹ̀yin oníṣẹ́ irú èyí kó máa padà lẹ́yìn bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ ṣe máa ṣe lọ. bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ ṣe máa ṣe lọ. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Alábẹ́ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Èèyàn ò ní ṣe irú èyí kó máa padà lábọ̀. Èèyàn ò ní ṣe irú èyí kó máa padà lẹ́yìn. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Ẹni tó wá lówó tó lọ́lá tó nípò tó jẹ́ tó jẹ́ nínú ayé tó wá rí pé tóun jẹ́ yẹn tóun níyẹn tọ́lọ́hun fún òun yẹn lòun ó máa fi tako ìmáàmù tọ́lọ́hun ti yàn síbẹ̀ ìwọ náà bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Múra sí bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Continue. Èèyàn ò ní ṣe irú èyí kó má padà lábọ́. Èèyàn ò ní ṣe irú èyí kó má padà lẹ́yìn. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Èèyàn ò ní ṣe irú èyí kó máa padà lábọ̀. Èèyàn ò ní ṣe irú èyí kó máa padà lẹ́yìn. Bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Ẹni tó bá wá jẹ́ pé al-Imam kó gbé ọ̀rọ̀ ara rẹ̀ sí pé Ànábì wa Muhammad gangan. Sallallahu alaihi wasallam. Ìbára sọ fún Ànábì pé wọ̀súlì sílù حتى يقول الرسول والذين آمنوا متى نصر متى نصر الله ألا إن نصر الله قريب. أرسل بعدته فقد كان الإمام العادل والفئة الأولى من الفئة المعنية. ntí wọ tí o bá jẹ ìmáàmù tó gbọ́dọ̀ dù kó jẹ́ òun ni kó jẹ́ al-Imam al-Adilu. Imam al-Adilu yìí òun là kọ́kọ́ nọ́mbà ẹni nínú àwọn ení èjì ẹ̀ta ẹ̀rin tán Nábì wa Muhammad sọ̀rọ̀ wọn allazi yaqulu sab'atun Ànábì ní sallallahu alayhi wa sallam àwọn méje kan bẹ Ọlọ́run ó dàgàgà borí wọn yóò mọ̀lá tí òun ràn níjọ́ tó yẹ pé kò ní sí gàgá kan lórí ẹnìkan àfi gàgá Ọlọ́run
ó ní àkọ́kọ́ ẹni tí tá náà bí kọ́ fi ṣe nọ́mbà ẹni ṣáà pé tá bá fẹ́ ka nǹkan ẹni tá bá fi ṣe àkọ́kọ́ ó nípò ní o àkọ́kọ́ kí ni ànábì wí imamun adilun ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní imamun adil ìmáàmù tó dúró pẹ̀lú tọlọ́run déédéé tí ò torí ayé tẹ̀fọ́ba kò torí owó tẹ̀fọ́lówó kò torí ipò tẹ̀fọ́lọ́rọ̀ kò torí nǹkan kan tí ó tán kó wá pé ṣe tí ń fi rí ìmáàmù jẹ náà nìyẹn ẹjẹ́ agbọ́ tí wọ́n bá gbọ́ tí wọ́n ta bá débẹ̀ tán á sì mọ́ imamun adil ìmáàmù tó jẹ́ ẹni tó dúró pẹ̀lú ọlọ́run tó dúró ti tọlọ́run pé tọlọ́run ní ó ṣe Washabun nasha fi ibadatillah. a rí pé àwọn ení èjì ẹ̀ta èjì ẹ̀ta ẹ̀rin tó fi dérí ìkarùn tá nábì wa Muhammad fi sallallahu alaihi wasallam tó fi tẹ̀lé imamun adil ẹ rí pé ó ní ìbátan pẹ̀lú imamun adil yẹn shabun nasha fi ibadatillah. tó bá fẹ́ jẹ ìmáàmù bí tí wọ́n bá ti wò fínífíní dáadáa nínú àwọn tó gbọ́dọ̀ fi jẹ ìmáàmù ní shabun nasha fi ibadatillah ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ya ummukum akra'ukum lil Qur'an ẹni tí ó bá fẹ́ jẹ ìmáàmù tí ó bá jẹ ìmáàmù tẹ́ bá rí pé afẹ́ fi jẹ ẹ bá rí pé ẹni tí ń ka Al-Qur'an ní shabun nasha fi ibadatillah shabun ọmọ kékeré nasha fi ibadatillah kò sí bọ́mọ kékeré kan ó ṣe dàgbà sórí tẹ̀sìn tọ́lọ́run tànábì wa Muhammad yóò lọ lé kéwú yóò ti gba lé kéwú kọjá orí ẹ̀ náà ni ó dàgbà lé man shaba ala shay'in shaba alayhi tátún ni Warajulun qalbuhu mu'allaqun bil masajid. Ìmáàmù ò tí ní mọ́ṣálásí ò tí ní ìmáàmù àwa ń wẹ́ ń ta fẹ́ fi jẹ ìmáàmù ọ̀rọ̀ àwa rí ẹnìkan rajulun qalbuhu mu'allaqun fil masajid ṣẹ́ni tí ń jókòó sílé tásìkò òrun tó pẹ̀lẹ́ tó ṣe pé kí àkókò òrun tó ló ti wọ mọ́ṣálásí dé qalbuhu mu'allaqun fil masajid mọ́ṣálásí lọ kẹwàá انتصار الصلاة بعد الصلاة ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات إسباغ الوضوء عند المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة أواريرو ينلي أوالا هو إمامه táàrẹ́ lòmíì tó tún ju òun lọ nímọ̀ àbí ní kéwú òun náà ló kàn Warajulun qalbuhu mu'allaqun bil masajid àmọ́ tó ní pé a fẹ́ wo pé ta ní ó mọ̀ tẹ̀ láṣẹ ẹni ta lá máa rí kọ̀ntrólù àwò yẹn ẹni ta rí pé tí ẹ ó bá ti wá mú táàrí kó sábẹ́ òun la fẹ́ fi jẹ ìmáàmù ṣó Warajulani tahabba fillahi Rajulani tahabba fillahi Rajulani tahabba fillahi àwọn ọkùnrin méjì tahabba fillahi ń bọ́ ló ti súnmọ́ kẹjọ wà pàdé ara wọn jù mọ́sálásí náà ni ìṣtámà aléhì watafarraqa aléhì Ànábì wa sallallahu alaihi wasallam bó ṣe kálọ nìyẹn إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله amú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá bá Ànábì wa Muhammad ṣe wí ní ibi tá lọ gangan ni pé وقد تقدمت هذه الفئة إمامنا عادل Ànábì fi lékè على سائر الفئات الأخرى sallallahu alaihi wasallam. Ànábì fi lékè gbogbo àwọn tá wí pátá láfi rí pé ń gbà tọ́lọ́ gan fẹ́ sọ̀rọ̀ fún Ànábì wa Ibrahim wa izibtala Ibrahim rabbuhu bi kalimatin fatamahunna qala inni ja'iluka linnasi imama inni ja'iluka linnasi imama. yẹ láti mẹ́ pé ọ̀rọ̀ ìmáàmù kìí ṣe ọ̀rọ̀ fàájì o kìí sọ̀rọ̀ yẹríyẹ o kìí sọ̀rọ̀
tòun tí bá nábì wa Ibrahim ti já nábì tó òjíṣẹ́ tó ń tọ́lọ́ fẹ́ fi dé ládé ni pé inni ja'iluka linnasi imama inni ja'iluka linnasi imama inni ja'iluka linnasi imama ń ṣe ọ ní imam lẹ́yìn tí yẹn ti já nábì lẹ́yìn tí yẹn ti jẹ́ òjíṣẹ́ láti mọ̀ pé àṣẹ imam náà kò fúyẹ́ kò kéré ẹni tá bá fi jẹ ìmáàmù káwò dáadáa ẹni tọ́nà bá ti wá gbé síbẹ̀ tẹ́nìkan bá wá ń jà lógun inni ja'iluka linnasi imama inni ja'iluka linnasi imama ìjọ Ọlọ́run lógun ni o ìjọ Ọlọ́run lógun ni o torí pé bá nábì wa Ibrahim ṣe já nábì sọ salatu wassalamu àwọn gbà Ọlọ́run tún sọ̀rọ̀ àwọn ànábì tó tún sọ ó ní waja'alnahum a'immatan yahduna bi amrina torí pé kí ni ìmáàmù ò kéré láwùjọ ni ìjà nábì ò ní sí mọ́ àmọ́ ìmáàmù ọmọ ọkù ilal abadi waja'alnahum a'immatan yahduna bi amrina bí Ọlọ́run bá sọ fún ànábì wa Ibrahim tó dá dúró lórí ìjà nábì rẹ̀ ni tí kìí ṣe pé ó fi sí pé inni ja'iluka linnasi imama àwa tá ń bọ̀ lẹ́yìn àlùmọ̀ àwa ni nǹkan ó ṣe torí kò sí ìjà nábì mọ́ àwa gbọ́dọ̀ rí ẹnìkan tí ó máa jẹ́ pé òun ni ó dúró pé kò sáà nábì mọ́ kò sójíṣẹ́ mọ́ ẹni tó kù tá a máa sọ pé a máa rí fọ́tò ànábì lára ẹ̀ òun náà ni imam bí a bá ti wá ń jà imam lógun bí ìpá ń jà ànábì lógun ni ẹni bá ń jà ànábì lógun bí ìpá ń jà oúnjẹ Ọlọ́run lógun ni wa ulama'ul umma hum a'immataha fi kulli zamani wa makan ulama'ul umma àwọn onímímọ̀ wọ́n ṣe ṣe tíra ẹni tíra mi tó jáde lọ́dún eré ma'al muhadarat ìgbà mo lọ ṣáraka tí mo lọ kópa nínú tẹ̀kìwínú dawratil a'imma al-murshidin wal-murshidat lọ́lọ́run ní kí n ráyè jókòó ipé kí n kó àwọn muhadarat jọ nínú àwọn ọ̀rọ̀ tí mo wá kó jáde ń bẹ̀ ipé ẹ̀kọ́ ìmáàmù la wá kọ́ yìí nínú tí wọ́n sì fi kọ́ wa nú ẹ̀kọ́ ìmáàmù bẹ̀ ni pé ulama'ul ummati hum a'immatuha fi kulli zamani wa makan àwọn onímọ̀ àwùjọ nation kọ̀ọ̀kan àwọn nìkan máa jẹ́ ìmáàmù kìí ṣe pé nítorí pé èèyàn ó lówó nítorí pé èèyàn jẹ́ tẹni àbí nítorí pé ó jẹ́ bí ẹni waqad kana al-imam yukhtaru min baynihim wọ́n wà láàrin àwọn àfáà fala yatasaddar lil-imamati illa man tawaffarat fi shurutul imama ẹni taari pé májẹ̀mú ìmáàmù pé sára ẹ̀ ilman ní mímọ̀ wasulukan àti ní ìwà ní ìṣesí li'anna hazi al-imama wazifatun ijtima'iyyatun diniyya ọ̀rọ̀ àwùjọ ni tó ní ṣe pẹ̀lú tọ́lọ́hun tà nábì wa Muhammad kìí ṣe tàwùjọ lásán yusbihu abudu imaman muallima ìyẹn lásọ fún gbogbo àwọn ìmáàmù wa yusbihu kí ní al-abdu ẹni tí wọ́n bá fi jẹ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní mímọ̀ tó lè kọ́ àwọn èèyàn kéwú làwọn Haúsá fi máa ń pé ẹni tó bá rí ní ìmáàmù wọn ni máàlàm yẹn ni pé muallim Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jáde ńjọ́ kan láti inú yàrá ìsìn mọ́ṣáláṣí ó wá rí àwọn ìpín méjì àwọn kan wa yakra'una al-Qur'an wa yad'una Allah wọ́n ka al-Qur'ani wọ́n sì ń tọrọ kan lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń pe Ọlọ́run ìyàwó ìpín kejì àwọn bẹ̀rẹ̀ sí kọ́ra wọn ní nǹkan tí Qur'ani yẹn ń wí wọ́n kọ́ra wọn lọ́rọ̀ Ànábì ọ̀yọ́ alimun Ànábì wá pé ó ní gbogbo yín pátápátá orí dáadáa lẹ́wà kò sẹ́ni tí ń ṣe ò bá mu tí ò ṣe déédé àwọn eléyìí wọ́n ka Al-Qur'ani
wọ́n sì ń pe Ọlọ́run wọ́n ń ṣe àdúrà فإن شاء أعطاهم àdúrà tí wọ́n ń bẹ Ọlọ́run fún yẹn tó bá wọn Ọlọ́run ọba yóò fún wọn وإن شاء منعهم tó bá sì wọn Ọlọ́run dàgbà ń tẹ́ ń tọrọ kò ìtásìkò ẹ̀ ní tí ì fún yín. وهؤلاء يتعلمون ráwọn eléyìí táwọn ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ويعلمون wọ́n sì wọ́n kéwú wọ́n tún wọ́n fi kéwú yẹn yí àwọn tí ò yé tó wọn. وإنما بعثت وإنما بعثت معلما صلى الله عليه ẹ̀yọ̀ bá ànábì صلى الله عليه عليه وسلم ànábì ní وإنما بعثت معلما wọ́n gbé mi dìde pé kí n wá jẹ́ máàlámù ni máàlámù kí n máa káwọn èèyàn kéwú. فجلس مع هذه الحلقة فجلس مع هذه الحلقة الثانية àwọn ìpín kejì tí wọ́n ń kọ́ra wọ́n ń kéwú l'Ànábì jókòó tì ìwọ ìmáàmù tó mọ kéwú báwo tiẹ̀ ti jẹ́. صلى الله عليه وسلم akéwú máma ni mọ̀ kí ló jẹ́. kí ló jẹ́ akéwú máma lẹ́sìn kí ló jẹ́. kí ló jẹ́ ìmọ̀lá òbúkátà lára rẹ̀. ìmọ̀lá bùkátà lára ẹ̀ ìmọ̀lá bùkátà lára ẹ̀. ó ní kó jẹ́ kí ni ìmáàmù mu'alliman wa wa'izan wa muslihan sẹ́mọ̀ pé ń jọ òun àná mọ́sálásí wọ́n ní kunna nata'allamu fil masajidi mọ́sálásí láti ń kéwú ọ̀fúdí àti madarisu ń gbòdì pé ẹjá kọ́ kílásírùmù ńgbà kan kílásírùmù tán gbé kéwú kú nù mọ́sálásí sínú kílásírùmù sọ̀rọ̀fin àti lè báraka Allah albarka náà bá fò. Allahu Akbar. inú mọ́sálásí tí ìmáàmù jẹ́ ìmáàmù sí ìmáàmù gbọ́dọ̀ jẹ́ ni tí kéwúyé tó lè fi kéwúyé èèyàn kìí ṣe pásìkò òun nìkan a gbọ́dọ̀ máa rí ìmáàmù mọ́sálásí ìmáàmù gbọ́dọ̀ ní hálẹ́kọ̀ tí ó mọ̀ fi káwọn èèyàn kéwú àmọ́ ńgbà tó ṣe pé kéwú yẹn ò sí ó kàn sáré ìmáàmù ni fákìdù ṣe í láyò tí ìyẹn la fi ń rọ gbogbo àwọn mísánà tí wọ́n sọ mọ́sálásí di tàṣàlátù nìkan tó ṣe wípé àfàṣàlátù ẹlòmí ò jókòó lé kó sàṣàlátù fànábí o sallallahu alaihi wasallam. inna Allaha wa malaikatahu يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ó wọ́n nu mọ́sálásí tẹ́ dé ní ìsìn tẹ́ bá hálíkọ̀ tí wọ́n ti ń káwọn ọmọ ní kéwú mọ́sálásí kódà ńjọ́ Sunday ńjọ́ àsàlátù tán bá sàsàlátù tán kán dá àwọn ọmọ jàmọ́ ìjókòó kan máa kọ́ wọn kéwú kó sí. à ń lọ àsàlátù ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́yìn àsàlátù àní ẹ má lọ àsàlátù àní ẹ má ṣàsàlátù ṣàsàlátù tẹ́ ń ṣe tẹ́ ń torí ẹ̀ lọ́wọ́ ṣe ń ṣe ń lé. Sallu alayhi wa sallimu taslima. Ìmáàmù gbọ́dọ̀ jẹ́ mu'alliman wa'izan muslihan alátúnṣe gbogbo ìdí nìyẹn tí wọ́n fi sọ pé obìnrin ìmáàmọ̀tún nìsá yóò lágbára díẹ̀ kóbìnrin jẹ ìmáàmù mọ́ṣáláṣí ọlọ́run sì yànnà náà ó ní la tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'din lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna. ìtọ́lọ́run pè nítọkùnrin kóbìnrin mọ́ pé yóò jẹ́ tòun ìtọ́lọ́run pè nítobìnrin kọkùnrin mọ́ pé yóò jẹ́ tòun. للنساء نصيب للرجال نصيب مما اكتسبوا àwọn ọkùnrin wọ́n ní ìpín tọ́lọ́run pín wọn nínú ayé lójú ọ̀nà tọ́lọ́run tànábì wa Muhammad lójú ọ̀nà tọ́run وللنساء نصيب مما اكتسبنا àwọn obìnrin náà nípín tí wọ́n bí pín kan bá wá hun ọkùnrin lára obìnrin tó hun obìnrin lára ọkùnrin fasalullah min fadlihi ọkùnrin tọrọ nítorí lára obìnrin tó jẹ́ tọ́lọ́run tànábì wa Muhammad pé Ọlọ́run bá sì fíìmù náà lọ́mọ obìnrin tí ó jọ obìnrin obìnrin náà tó bá rí tó hùn lára ọkùnrin Ọlọ́run bá sì fíìmù náà lọ́mọ ọkùnrin tí ó ti ẹ̀ di ìmáàmù wasalullah min fadlihi
inna Allaha kana bi kulli shay'in alima. Sẹ́ni tọ́lọ̀ fi parí ẹ̀. Ọlọ́run ò fi rọ̀hí mọ́ ń parí ẹ̀. Kò fi rọ̀hú fá ń parí ẹ̀. Inna Allaha kana bi kulli shay'in alima. Ìpín tọ́lọ̀ ń pín ẹ̀yin obìnrin pé pín bẹ́ẹ̀ ni kó máa jẹ́ ti yín. Ọlọ́run mọ̀ pé òun ní ó wúlò fún ìgbésí ayé yín láyé àti lọ́run. Inna Allaha kana bi kulli shay'in alima. Ìpín tó pín fáwọn ọkùnrin Ọlọ́run mọ̀ pé ní ó wúlò fẹ́yìn ọkùnrin láyé àti lọ́run lórí ọ̀rọ̀ yín. Inna Allaha kana bi kulli shay'in alima. يربي العقول ويبني النفوس وإذا كانت رسالة الإمامة في الأصل عظيمة tó bá ṣe pé mẹ́sẹ̀jì iṣẹ́ tọ́lọ́ ń gbélé ìmáàmù lọ́wọ́ nípìlẹ̀ gangan tó tóbi ni فإنما تزداد أهمية حين يتولى مهمة التعليم والتوجيه tí ìmáàmù bá tún wá fi kún kó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kó máa kọ́ èèyàn ní mímọ̀ mọ́sálásí wò láàdé lé ní tàbà ibi tí mọ́mù ti ń káwọn èèyàn kí ibi àti gbà wá tó jókèrè nílẹ̀ Lárúbáwá tó sàn títí sọ́dọ̀ wa kò yé ní dé mọ́sálásí kan kẹ́ má bá hálùkọ̀ tí wọ́n ti ń káwọn èèyàn kéwú ní ní rí nínú haramu rí láwọn mọ́sálásí kéréje rí àmọ́ mọ́sálásí tí wá àsìkò òun nìkan ni mọ́mù ó dé ọba ti kírun tán ìtún lọlé kò tí ẹ̀ wá sínú àsìkò pé ẹyọ àsìkò báyìí lẹ̀ ẹ máa fi káwọn èèyàn kéwú ẹni bá fẹ́ bèèrè ń pa ọ̀rọ̀ ẹ̀sìn yóò láǹfààní bẹ́ẹ̀ yóò wà kó sí ìṣó. التي تهدف أساسا إلى تعليم القرآن العزيز. Torí tó bá ń ṣe eléyìí ni ó máa fi jíṣẹ́ Ọlọ́run ọba àti iṣẹ́ Ànábì wa Muhammad iṣẹ́ Ọlọ́run tí ń bẹ nínú Al-Qur'ani ni ó kí làwọn èèyàn nífẹ̀ẹ́ sí kí làwọn èèyàn fẹ́ wádìí ń pa ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìmáàmù ó fi mọ aráyè dá wọn lóhùn ìmáàmù ò rí ààyè jókòó mọ́ṣáláṣí ju àsìkò òun lọ káwọn èèyàn rẹ̀ níbi lọ́rọ̀ ẹ̀sìn ńgbà táwọn èèyàn rẹ̀ níbi lọ́rọ̀ ẹ̀sìn tó di pé ìlú sì ní ìdí bùkátà sí ó di pé ká ní mufti mufti sì ni ẹni tó pé yóò mọ dáwọn ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ ìmáàmù ni àmọ́ ńgbà tí ọ̀pọ̀ ìmáàmù ti wá ń lẹ̀ yìí tí wọ́n ju ojúṣe yẹn lẹ̀ àyè yọ́lẹ̀ ó sì dá àyè iṣẹ́ fi yọ́lẹ̀ fẹ́lòmíì ni ó sì jẹ́ṣẹ́ tọ́lọ́run tànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìmáàmù náà ló ní iṣẹ́ kí wọ́n bí ń pa ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ṣáláṣí kó dáhùn ẹ̀ àmọ́ táyè tí ọ̀nà kí nǹkan bẹ́ẹ̀ kó sílẹ̀ tí ò bá sí bàbá rẹ̀ lòmíì tó lè gba ojúṣe yẹn ṣe lójú ọ̀nà tọ́lọ́run tànábì wa Muhammad tí ó mọ jẹ́ mufti kani niso kadhalika taqaddamat لأن العدل في الأحكام Ànábì fi al-imamu al-adil ó fi ṣáájú nítorí pé al-adilu fil ahkam gbogbo bí tẹ bá rí pé àwùjọ kan ń dàrú rògbòdìyàn ń ṣẹlẹ̀ Nàìjíríà náà tá wà yìí kí ní fa àádìlù ní ò sí bí àádìlù bá wà gbogbo ẹ̀ ó gòrégé law ansafa an-nasu lastaraha al-qadi láwọn yẹn bá ṣe dọ́gbadọ́gba láàrin ara wọn kò sí pa ń kọ́rọ̀ lọ ilé ẹjọ́ وسبب إصلاح المخلوقين وحقيقة هذا العدل وضع الأمور في موضعها kí èèyàn wo nǹkan bó ti tọ́ àti bó ti yẹ kéèyàn sì gbé sí ayé ẹ̀ ẹ̀rí pé ńgbà t'Ọlọ́run náà ń sọ̀rọ̀ bọ́nú Suratul Hud ó ní wa anistaghfiru rabbakum summa tubu ilayhi yumati'ukum mata'an hasanan nígbà tó wá fẹ́ parí ọ̀rọ̀ ó ní wa yu'ti kulla dhi fadlin fadlahu ẹ̀dàkùn ọláwò lẹ́ni kó ní níwájú tani níwájú Ọlọ́run kí lẹ́ni kó fóhun jẹ́ níwájú Ọlọ́run àmọ́ tó ti bẹ́ẹ̀ Ọlọ́run gẹ́ ní sọ̀rọ̀ Ọlọ́run ti kulla dhi fadlin fadlahu nítorí kí ni Allahu huwal adil
ọba déédé ni kò ní ṣe àbòsí fẹ́ni kankan yóò ti ó láti fàdílé fàdílàwó. Ọlọ́run ó fi ọlá tí kálukú bá ní àfifún ẹ̀tọ́ tí kálukú bá ní àfijìn pé òun ló ní ẹgbẹ́ fún ní annala adìlá wádìí umur fi mawdi'iha kéèyàn ṣe nǹkan kó bọ́ sójú ẹ̀ kéèyàn ṣe nǹkan kó bá mú fala tuda'u ash-shiddatu fi makani lil ibi tó yẹ kí láti lo líle àwọn bàbá wa Al-Ketuwi wọ́n ní bàbá àwọn nígbà táwọn wà kékeré wọ́n náà máa sọ pé kúkú a mọ́ tánràn jẹ́jẹ́ náà sì mọ́ tánràn kúkú lédè Kétu ní pé kí nǹkan ó le kókókó nígbà míì kó le kókókó láàfin yanjú ẹ̀ kúkú a mọ́ tánràn jẹ́jẹ́ náà sì mọ́ tánràn èyí tí a bá rí pó bá ìkọ̀ọ̀kan mú látúndọ́ àṣídátú fí makani lì ibi tó ti yẹ pé káfà kó tóra wọn tó bá ló ní bàbá èmi náà ní bàbá tó bá láàfá ìwọ́n ló láàfá èmi náà láàfá tó bá ló léyìn èmi náà léyìn lẹ́yìn jẹ́ àjọ náà ọ̀rọ̀ pé Ọlọ́run mú ọkọ̀ rárá jẹ́ kájọ kọ́kọ́ múra wa náà ọjọ́gọ́ mọ̀ ń bẹ́ nìkan sọ̀rọ̀ obìnrin nífà ní Ọlọ́run ó dá ó ní mistake tẹ́yìn yẹn mọ́ ń ṣe nìyẹn Ọlọ́run ó dá bóyá Ọlọ́run ó dá tó ń wí bóyá dẹ̀yìn 20 ọdún kan náà tó ráyè fóun ó dá bóyá dẹ̀yìn 30 ọdún bóyá dìgbò bá kú láyé bóyá orí ọmọ Ọlọ́run ó ti mọ́ dá pé àwọn bàbá rẹ̀ ṣe èèyàn rẹ̀ ní ìyá rẹ̀ jẹ́ èèyàn dáadáa ní Ọlọ́run wá ń dá jẹ́ káwọn náà kọ́kọ́ jọ dá láàrin ara wa. Bẹ́ẹ̀ni, ìdábá dáadé. Ibi abájọ dáadé. Ọlọ́run náà ni alámúnàjì aláwọ̀ àìnẹ́yìnì. Wọ́n náà rí àbó ojú ẹ̀fọ́ ni. Wàlìsánà wà ṣàfàtẹ́yìnì. Ó ń bu ẹ̀ ó ń sọ tí ò dá sí ẹ ń pọ̀rọ̀ mẹ́ ó ń sọ tí ò yẹ sí ọ. Sípìlẹ̀ rẹ̀ síran rẹ̀ ó wá lọ́lọ́run ó dá. Wàlìsánà wà ṣàfàtẹ́yìnì. Ẹnu tí mo fún tó fi ń sọ tí ń sọ ṣé ì fún wọn ni. Orí tí ẹ náà sì pé ó mọ̀ pé tí ń wí ìwíkúwí ní wí ẹwà ni ẹ̀ fílẹ̀ ilẹ̀ ń gbó kájọ kọ́kọ́ ran náà ń gbọ́ lọ́n bá fẹ́ wá dá kájọ máa wètò Ọlọ́run ó dá níṣó wala linu fi makani sídà bí bá sì yẹ pé ká ọ̀rọ̀ àfọwọ́ lẹ́rán ẹni fìjà fọ́lọ́run jà fọwọ́ lẹ́rán òun ló gbọ́n ẹ ṣayé rẹ̀ káyé lè ṣe yín rẹ̀ Ẹ̀sàyé rẹ̀ káyé lè ṣe yín rẹ̀.